ẹ̀kọ́ ti dá báyìí. Ojú òtí ni o. Ọlọ́run ti gbé wa lọ. Ọlọ́run ọba ó lè fi gbé wa lọ. Ṣé èèyàn bá ríru yìí tó kọ́ wọn ò rí yàn? A rí wọn bá ṣe mọ nígbà bímọ. Wọ́n tún polongo fún wọn láti òkèèrè pé wọ́n ṣèpàdé wọn níbi báyìí. Ṣùgbọ́n ẹ bá lójú ìlójú tì kó lójú tì ní. Àga tí wọ́n fi jókòó JPC ní ilé tánlẹ̀ tí ADC ní èwo ni wọ́n ń ṣe ń bẹ̀ kí wọ́n jẹ́ káráyé ó mọ̀. Ṣùgbọ́n ó fẹ́ wá sọ fún ní tó ṣẹlẹ̀ ọkàn dàbí ẹni pé àbíwo ni wà ń lọ bí tó ga jù. Àtàwọn alágbẹ̀yìn tí wọ́n àníjà ti bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀. Ọlọ́run ti ń ṣègbéga mórí àgbéga fún wa. Èyí tí pẹ́ nìkan kò ká tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run tuntun fún alágbára ẹ̀. Àìtí sọ pé nù ibi tá a lọ darapọ̀ mọ́ níyì o. Àti lásọ̀ọ̀sẹ̀. Lógo lọ́wọ́ Ọlọ́run. Gọ́gẹ́ Démọ́lá Adélékè ọmọ wa wo ìjọba ẹ̀. Àwọn ọmọ ọmọ tí ò gbọdọ̀ máa wà, ó ti di ọjọ́ kó wá. Ó sì ń bọ̀. Kò sí nǹkan tá à ń wá náà tó délé yẹn lọ yẹ ká fẹ́ gbàre fún wo torí ìwó yìí ni láṣẹ ni ìwó la dúró fún. Ẹ tí wò ó tó bá sì ṣe tìbò àwa náà ṣe tiẹ̀ o. Káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn tó bá ṣe tìbò orí ìwò wípé wo ìgbọ́dọ̀ dá aládùúgbò sí lásìkò káàtíà. Kéde pé mo fẹ́ ṣe sẹ́nétọ̀, mo fẹ́ ṣe símọ̀ọ́sà. Ṣẹ́gbọ́n ọ̀la gbá tó ní òun nọ́mbà. Ẹ̀ẹ́dọ́ kó wọ́n ṣe sí ìbàṣà, ebi bàtẹ́ pé tó bá wà lábú tó bá ṣọ́ wà lẹ́jọ́ wà ní ọ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tó bẹ̀. Ibi tí wọ́n fẹ́ra wọ́n jẹdé, ọlọ́rọ̀ dọ̀rọ̀ màràwíwọ̀, ẹni tóbi ní òṣòro, nígbà ló tó sáàpà, ọkùnrin eruwọ́ bàbá, nígbà ọkọ̀ bá jilẹ̀ lọkùnrin ṣe léyẹ, nígbà bá láwọn òrẹ́ yìí, ọlọ́run ṣojú fún ọjọ́ bí rí ìlú. Tó nípa ìdí èyí, ẹ dúró bẹ́ẹ̀ ṣe dúró, a sọ bí a bá ń lọ.